Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé òwe la máa ń gbé yẹ̀wò. Olówe mọ̀ òwe Leka Eto mẹ́ni tó ń bá wí. So òwe la tún fẹ́ gbé yẹ̀wò nínú fídíò wa eléyìí tí a fẹ́ discuss. Ó tó ọjọ́ mẹ́ta tá a ti ṣe fídíò last. Busy here and there ni, má bínú. Àwọn àgbà bọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní àgbà kò kí ń wà lọ́jà kórí ọmọ tuntun kó wọ́. Kí ni àwọn àgbà gbà lérò tán fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ni wípé tí àgbà bá wà níbì kan, bóyá àwọn ọmọ kéékèèké wọ́n ń jà, bóyá ọ̀rẹ́ àti ọ̀rẹ́ wọ́n ní ìtàkùrọ̀sọ, wọ́n ní èdè àìyedè láàrin ara wọn. So ìyẹn ni wọ́n fi máa ń pòwe pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. So tí àwọn ọ̀rẹ́ méjì tán bá ń tàkùrọ̀sọ láàrin ara wọn tán ní èdè àìyedè, so àwọn àgbà tó bá wà níbẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ láti bá wọn parí ìjà, kán pé àwọn méjèèjì kan parí ìjà. So ìdí nìyí tí àwọn Yorùbá fi máa ń pàwé wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. So tágbàlagbà tó wà níbẹ̀ tí ò bá ti rí pé kóun bá wọn parí ẹ̀, àgbàlagbà yẹn kò ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà láti bá wọn parí ìjà yìí. Ni àwọn Yorùbá fi máa ń pòwe wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun kó wọ́. Àwọn àgbà yìí náà tún pa òwe, tán tún sọ̀rọ̀ wípé kò sí bí náà kì í ṣe sórí tọ́bọ̀ ò ṣe. So wọ́n tún máa ń pa òwe wípé èwo ni ọmọ nínú ọmọ ìbọn. Wọ́n ò ní ṣe ẹ̀tù ni àbá aya àbí ọ̀pá rẹ̀ tán fi máa ń kì. Ọ̀pá rẹ̀ tán fi máa ń kì tán bá fi gún yàn, ikú ni. Ẹ̀tù tó bá dàjò yàn, yóò ṣe jàǹbá fún yàn. Aya, òun ni ọta kéékèèké tó máa wà nínú ìbọn, tán bá yìn sí yàn, yóò ṣe jàǹbá fún yàn. Ṣé wá rí i pé Yorùbá wọ́n ní ọgbọ́n púpọ̀. Tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa yìí, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa comment. We love you all. Thanks for watching.